Ẹ̀wà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹ̀wà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òòjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹ̀wà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹ̀wà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹ̀wà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé Ẹ̀wà èdè lètò ètò ní Ẹ̀wà èdè. Ìmọ̀ àwọn ará ẹni ní gbé ní lékè ọgbọ́n ẹni. Ìmọ̀ àwọn ará ẹni ní gbé ní lékè ọgbọ́n ẹni. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Akínyìn nílé lóko lájò lẹ́yìn orí níbikíbi láyèkáyè tí ẹnìkọ̀ọ̀kan yín wà. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ẹ̀wà èdè tí máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé ní dédé agogo 4:00 tẹ́ ẹ bá wojú aago ẹ ó rí wípé agogo 4:00 náà ó ṣẹ̀ṣẹ̀ ń kọjá ìṣẹ́jú kan sí méjì síra wọn ni. Orúkọ mi kò yí padà rí Àdìó Shakir Adéṣíyàn ọmọ bíbí nílùú Ìsákété ọmọ ilé máa jígiri ẹgbà yìí láṣẹkù gbèrè ọmọ ẹni àní wọn ti ń kòtò tí ń bá wọn ṣèlú alọkọlọkọrọ nǹkan tó ń pọ̀rú òde kòkò má lè pìràpìrà àgùntàrí dẹ̀ lójú ọdẹ tí ọdẹ ò sì gbọdọ̀ ta lọ́fà ó nìfà. Ẹ wò àwa ní ọkọ̀ kí agbóláyà bí òkè ní ìta àbálẹ̀ nílùú Ìsákété agbábí àkí gbogbo àwọn ẹbí Adéṣíyàn Sùmáìlà káàkiri àgbáyé àkèyìn níbikíbi láyìíkáyè tí ẹnìkọ̀ọ̀kan yìí wà àkèyìn o. Tó ẹbí nìkan kọ́ ni mo ń bẹ nílé àgọ́dọ̀ níbí ní yàrá agbára lọ́hùn-ún. Ọmọ ìyá mi Yusuf Dauda tí ó jẹ́ ọmọ bíbí ìlú Kétu òun náà ni àmójú ẹ̀rọ àgbà tí bá mi ń yí sókè yí sọ́hùn fà wá fà bọ̀ lílọ wúbọ̀ àjọ ń tukọ̀ ètò yìí ni torí kí ìtẹ́lọ́rùn yín tó jẹ́ wá lógún ní kó lè di ohun tí yóò máa wá sí ìmúṣẹ. Lẹ́yìn eléyìí a rí ọmọ ìyá wa Abdulmalik Agaja àti ìyáàfin Alhaja Ganiat Alasani tí wọ́n bẹ ní iwájú ẹ̀rọ ayàwòrán kámẹ́rà là ń pè báwọn. Àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ àwa wà níbí bí kì bá ṣe àṣẹ Ọlọ́run àti yọ̀ǹda àwọn ẹni tí Ọlọ́run ọba ní kí wọ́n gbé oríire ńlá yìí kalẹ̀ fún wa sílùú Kútọ̀nù. Tá a bá ti ń dárúkọ àwọn tí wọ́n ṣe ìgbékalẹ̀ Sunna TV síbí yìí ẹ ti mọ àwọn tí à ń pèrè àwọn náà ni àwọn ọmọ bàbá wa olóògbé Alhaji Sefu Saka Àríkọ́ṣe ti ìlú Àjàrà tí wọ́n sì lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà nílùú Àjàṣẹ́. Àwọn ọmọ bàbá wa yìí ẹ ti mọ̀ wọ́n bí ẹni mọ̀wó Alhaji Abdulrazak Sefu Saka Àríkọ́ṣe, Alhaji Musa Saka àti bàbá wa Alhaji Yankuba Sefu Saka Àríkọ́ṣe kí Ọlọ́run ọba aláwùrábí kó jẹ́ kí èròǹgbà wọn lórí bí wọ́n ti ṣe ń ṣe ìnáwó nára ní gbogbo ìgbà yìí kéròǹgbà náà kó wá sí ìmúṣẹ. Lẹ́yìn wọn a kí ẹni tí kí tó tọ́ sí òun náà ni àwọn bàbá wa Dr. Abdulrahim Shitu Sani tí wọ́n jẹ́ elétò àgbà ní Sunna TV Yorùbá níbí. Láì sí àwọn kò sáwà àwọn ni wọ́n ń bẹ làwọn náà fi ń mí la fi ń ta bíọ́bíọ́ bí ẹ ti ṣe ń rí yìí kí Ọlọ́run ọba aláwùrábí kó jẹ́ kí àwa àti yín kájọ ní àjọṣe pẹ́pẹ́pẹ́. Àwa kíra wa lẹ́ẹ̀kan sí wípé kí a káàbọ̀ ní orí ètò Ẹ̀wà èdè lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ ti wà níwájú amóhùnmáwòrán yín bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ ń tàn ní àbẹ́yìn tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé báyìí ẹ wá nǹkan fìdílé àbí kí ẹ fìdílé nǹkan torí lọ́jọ́ tòní
nǹkan ó gbé nǹkan hànú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ẹ̀wẹ̀ èdè pẹ̀lú ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò. Tọ́ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bẹ nílé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Sunna TV Yorùbá káàkiri àgbáyé gbogbo iná ni à ń fi àsìkò yìí kí a sì ń dúpẹ́ ọpẹ́ òkun lọ́dọ̀ yín lórí bí ẹ ti ṣe yàn wá láàyò, ẹ yàn wá lọ́rẹ̀ẹ́, ẹ yàn wá lólùfẹ́ yín tá ò lè ṣe kí ẹ má wo àwọn ètò wa ní Sunna TV Yorùbá. Adúpẹ́ àmàlóore Ọlọ́run ọba Allah yóò jẹ́ kí gbogbo wa ká bá níbi òṣùwọ̀n iṣẹ́ olóore wa. Tọ́ ìmọ̀ràn òòjọ́ ní ọjọ́ tòní Àdìó Adéṣíyàn náà ni ẹni tí ń bẹ níwájú àmóhùnmáwòrán yín lọ́jọ́ tòní. Ẹ mọ̀ wípé àwọn àlùfáà wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn olórin náà àwọn náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Wàláhì bí àwọn àlùfáà akọ́mọlẹ́kọ̀ọ́ àṣewáàsí ní báwọn ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà la tún rí nínú àwọn olórin míì tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Nínú àwọn orin tọ́pọ̀lọpọ̀ wa ń gbọ́ ní ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé ohun tó jẹ́ lógún òun náà ni pàápàá pàtàkì ọ̀rọ̀ tí ń bẹ tí ń jẹyọ látara orin tí àlùfáà akọrin ní kọ. Nínú àwọn orin tá a sì ń gbọ́ yìí a fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan láti bẹ̀ lọ fi lọ mú ìmọ̀ràn òòjọ́ tọjọ́ tòní wá. Sáré o kó má bàa wáyé asán, rántí o pọ́lọ́hún dá ẹ lásán, má dúró o ayé gan ò dúró lásán. Kí làáfàá olórin sọ fún wa ń bẹ̀? Ó ní sáré o kó má bàa wáyé asán, rántí o pọ́lọ́hún dá ẹ lásán, má dúró o tọ́ra ayé gan ò dúró lásán. Lọ́dọ̀ àwọn ẹlòmíì tá a bá gbọ́rọ̀ yìí wọ́n rí wípé àfáà olórin yìí òun lé àwọn léré pé káwọn lọ gbìyànjú àti lọ rí ayé. Lọ́dọ̀ àwọn ẹlòmíì tọpọlọpọ̀ fún dáadáa tí làákàyè wọ́n sì pé dáadáa tá a lè sọ̀kan yòókù, àwọn ó sọ wípé kẹ́ ẹ kọ̀yìn sọ́lọ́hun. Èèyàn máa ń kọ̀yìn sọ́lọ́hun ni tíyàn bá fẹ́ rí ayé tán, bí èèyàn bá fẹ́ rí ayé gbé ìyẹn ó kọ̀yìn sọ́lọ́hun ni, bí èèyàn bá ti wá ráyé náà ọ̀hún ní ìwà padà dojúkọ lọ́hun. Ẹ rí i pé ọpọlọ àwọn eléyìí hùn ọpọlọ wọn wà níbẹ̀ dáadáa tó sì ń ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run ọba kó pé gbogbo wa nílà ká ìjọba yìí lọ. Ká sáré kí ni ìdà tí mùmíní fi gbọ́dọ̀ máa sáré? Kí ni ìdà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó gba ìsìláàmù wá fún wa? Kí ni ìdà tó pè ní ìdá mùsùlùmí? Ó ní àdúà sayful mu'min. Ohun tá a lè fi ṣe ìdá, tá a lè fi ṣe nǹkan ogun, nǹkan tá a lè fi máa jagun, tá a máa ní eré yá, ohun tá a fi máa sá eré, àdúrà àmàní. Làwa ń ṣì gbọ́, à ń ṣì gbọ́ sọ̀tún, à ń ṣì gbọ́ sósì. Ẹ má jẹ́ ìyàjò lọ́jọ́ tòní kí n gé ní ṣókí. Àwọn èèyàn kan bẹ nílé ayé yìí wọn ò gbọdọ̀ kú síwájú ìyàn ni. Bá ń báyìí lọ kú síwájú ìyàn àti kú olúwa rẹ̀ òun náà ó kù díẹ̀ ni. Eléyìí ni túmọ̀ sí wípé èèyàn kan ń bẹ nínú ayé, àwọn ènìyàn kan ń bẹ nínú ayé tó jẹ́ wípé àdúrà tó yẹ ká máa ṣe ní gbogbo ìgbà ni pé lágbájá yìí o Ọlọ́run má pa síwájú mi, lágbájá yìí o Ọlọ́run má jẹ́ ó kú síwájú mi, lágbájá yìí o Ọlọ́run má pa á fún mi. Nítorí ìkíni bí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá lọ kú kí olúwa rẹ̀ náà gan kó máa palẹ̀ má de kú ni. Náà nírú àwọn wo àwọn tó ṣe ká ní wípé wọ́n jẹ́ aláàánú èèyàn, àwọn ẹni tí Ọlọ́run ọba rán sí èèyàn tó jẹ́ wípé àwọn ni wọ́n jẹ́ kólúwa rẹ̀ máa bẹ láyé. Ẹlòmíì ń bẹ ìdùbúlẹ̀ àárẹ̀ ló wà tó sì ṣe ká ní wípé èèyàn kan lódìídì dúró àbáwọn kan lódìídì dúró wípé o àárẹ̀ tí ń ṣèwọ yìí kò ní pa ọ́ lópin ìgbà tó bá ti jẹ́ wípé à ń bẹ a sì ń lọ à ń bọ̀ ní ìrọ̀rùn a sì ń rí owó à ń rí ná à ń rí lò. Owó tí wọ́n fi máa ṣèwòsàn àwọn ò máa bù wọ́n. Bí ìrẹ́ni bẹ́ẹ̀ bá wá kú
tó sì ṣe ká ní wípé àárẹ̀ tí ń ṣolúwa rẹ̀ àbá ìsàn tí ń ṣolúwa rẹ̀ nì ó ti gbọ́ nígbọ́ pé kíní yìí o ohun tá à ń wò títí dọjọ́ ọkú ni. bó bá lọ sáfẹ́rẹ́ tí ò bá lọ rí owó àti máa ṣe ìwòsàn ni ẹ rí wípé ẹni tí ń tọ́jú ẹ̀ kú òun náà yóò máa ṣèpalẹ̀ máa dẹkù ni. ló fi tọ́ wípé bá a bá fẹ́ máa ṣàdúrà ní gbogbo ìgbà ká máa rántí ṣàdúrà ta láàánú wa máa. bá ò bá tí ìwà rá láàánú kan tó fojú hàn nígbésí ayé wa nínú àwọn ìṣòro wa ẹ jẹ́ ká máa gbàdúrà ká máa ṣe àdúrà láti jẹ́ ká láàánú kó rántí wa láti jẹ́ kọ́lọ́hún ọba kó rán aláàánú sí wa. ẹ má máa jẹ́ káwa náà fúnra ara wa ká máa lọ mú aláàánú fúnra ara wa. a ò lè dá aláàánú mà fúnra ara wa àfi tí ọlọ́hún ọba bá yàn fún ni. ọlọ́hún ọba ní yàn aláàánú fún ni. kò sí bá a ṣe gbọ́n bá a ṣe mà bá a ṣe ní bá a ṣe lọ́pọlọ tó a ò lè rí eléyìí pé aláàánú mi rèé àfi tọ́lọ́hún ọba bá rán sí ọ. káyé máa yan aláàánú fúnra rárá ká máa fi ọlọ́run ọba ńlẹ̀ kó máa yan aláàánú fún ni. báláàánú ọ̀hún bá wá dé a ó máa ṣàdúrà wípé o aláàánú wa yìí o ọlọ́run ọba o má pa á fún mi má jẹ́ ó síwájú mi kú ọlọ́run má jẹ́ ó síwájú mi kú ọlọ́run. níbi tó bá ti ń ṣàdúrà tiẹ̀ máa rántí ṣètò olúwa rẹ̀. torí má lọ rò wípé nítorí pé ẹ̀gbọ́n rẹ̀ lówó ibi tá a ti ń kọsẹ̀ gan-an nù ni ẹ̀gbọ́n rẹ̀ náwó aláàánú rẹ ló yẹ kó jẹ́ àbúrò rẹ lówó aláàánú rẹ ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ rẹ kan lówó tó jẹ́ wípé tó bá ti yá báyìí òun ló ń sá tọ̀ aláàánú rẹ ló yẹ kó jẹ́ tí ò bá wá jẹ́ aláàánú rẹ ọlọ́run ọba ò rán sí ọ ni o. bàbá mi náwó ò ní pé kó náàánú mi o ìyá mi náwó kò ní kó náàánú mi o ẹ̀gbọ́n mi náwó àbúrò mi náwó èyí ò ní ká láàánú ara wa o. àánú yẹn là ń béèrè lọ́dọ̀ ọlọ́run wípé kí ọlọ́run ọba kó rán aláàánú sí wa. yorùbá bọ̀ wọ́n ní àjùmọ̀bí ò kan tàánú ẹni tí ọlọ́run ọba bá rán sí ni òun náà ní í ṣe ni lóore. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lágbára ni yorùbá tó gùn ni débi pé bẹ́ẹ̀ yẹn bá tú iṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò yóò rí wípé àwọn yorùbá wọ́n pé ní làákàyè. àdúrà kó pọ̀ àdúrà la pera wa sí lónìí wípé ká gbìyànjú ká jẹ́ kádùúrà wá pọ̀. àdúrà tá a sì fẹ́ máa ṣe ni pé o ọlọ́run ọba yan aláàánú sí mi gbé mi kó aláàánú bó bá wá fún mi ní ẹni tí yóò máa ṣàánú mi tán má wàá pa á lójijì má mi lọ́wọ́ torí ìkẹ́mi tèmi náà léegun. ọlọ́run ọba ní ṣòro fẹ́ dà òun náà ló máa ohunkóhun gbogbo ẹ̀ tá à ń sọ yìí à ń sọ nítorí wípé ká mọ̀ wípé àdúà sayful mu'min àdúrà òun náà ní idà tí mùmínì gbọ́dọ̀ máa fi jagun bó bá kí òun tán gbìyànjú kó o máa wá àyè kan forí ara rẹ ni kì í ṣe fọ́lọ́hun máa wá àyè forí ara rẹ ni kì í ṣe fọ́lọ́hun tó bá kí òun bù ṣe gbìyànjú kó o máa ṣàdúrà kó o máa ṣe ìbẹ̀ lọ́hun lórí ara rẹ ohun tó fẹ́ máa rojọ́ ẹ̀ fọ́lọ́hun má máa fi gbogbo òru fi máa sùn má gbogbo òru a kì í fi gbogbo òru sùn gbìyànjú kó o máa sùn èmi náà ń bẹ nú ẹ o eléyìí tí mò ń sọ yìí gbogbo wa náà láàmérí bọ́m̀bẹ̀ ṣùgbọ́n ká gbìyànjú ká ṣalápá ń tètè láti jẹ́ wípé gbogbo àwọn nǹkan báyìí a ṣe ní ohun tí yóò dòun ìgbàgbé ní gbèsè ayé wa nítorí ká lè débẹ̀ ká sì lè délẹ̀ ìlérí ni. ẹ jẹ́ ká pa á má báyìí wípé o gbogbo ibikíbi tí aláàánú wa wà ń bẹ nínú ilé ń bẹ lóde ń bẹ láàrin ọ̀rẹ́ ń bẹ láàrin ẹbí ń bẹ gbogbo bíkíbi tí ì bá wà ọlọ́run ọba kó gbé wa kó sì gbé kó wá kí àjọ wa pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀sìn yìí náà ni. ẹ jẹ́ kí a tẹ̀síwájú ní àwọn abala wa pẹ̀lú ìwòsàn. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. kò ṣeé fowó rà kò ṣeé rà lọ́jà àfi ẹni tọ́lọ́wọ̀n bá
bá fún ṣe. Àlàáfíà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. Ọlọ́run ọba kó bu ẹnìkọ̀ọ̀kan wa ní àlàáfíà tó péye. Ìwòsàn ni abala eléyìí nínú ètò ẹwẹ̀ èdè ní ti máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé. Lọ́jọ́ tòní a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn ọkàn. Àìsàn ọkàn. Ọ̀pọ̀ ní àìsàn ọkàn tí ń dà láàmú tó jẹ́ wípé wọ́n ń rò wípé ọgbẹ́ inú ni. Ọ̀pọ̀ ní ẹni tí àìsàn ọkàn ń bájà tó ń mú àjẹ́, tó ń móṣó, tó ń mú ìkà, tó ń mú àṣàsí nítorí wípé kò rẹ́ni ṣàlàyé fún wípé bó bá jẹ́ àìsàn ọkàn ni báyìí ló ti ń ṣe ni, bó ṣe ń ṣe ni nìyí. Bó bá jẹ́ àìsàn ọgbẹ́ inú ni bó ṣe ń ṣe ni nìyí. Lọ́jọ́ tòní a pè àwọn bàbá wa gẹ́gẹ́ bí ìṣe wa lóòrèkóòrè. Àwọn bàbá wa Sheikh Ustaz Mudir Abdulhakeem Aburifada láti ìlú Àjáwẹ́rẹ́ wípé kí wọ́n wá fún wa ní àlàyé lórí báwo ni a ti ṣe máa ṣe ìwòsàn ọkàn, àìsàn ọkàn. Ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀, Sheikh Aburifada, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Akí gbogbo àwa tí à ń wò wá, kí Ọlọ́run kí ó dúró tì wá, a sì kí ojúlé iṣẹ́ Sunna TV àti gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀bẹ̀, k'Ọlọ́run kó dúró tì wọ́n, k'Ọlọ́run má ṣàláì gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Iléeṣẹ́ náà Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ìbéèrè tí ẹ béèrè nípa àìsàn ọkàn. Ọkàn jẹ́ nǹkan kan tó já sí pé ó jẹ́ nǹkan tí ó ní ewu ń pé kí nǹkan mọ̀ kàn, torí pé inú gbòógì kan ló jẹ́, inú gbòógì kan ló jẹ́ nínú àwọn ara. Àfáà kan sọ pé lisanul fata nisfun wa nisfun fuaduhu wa lam yabqa illa suratul lahmi wa dami. Ahọ́n ọmọ ẹ̀dá ènìyàn ìlàjì ni, ọkàn rẹ̀ gangan ìlàjì ló jẹ́. Lẹ́yìn ahọ́n àti ọkàn kò sí nǹkan kan tó kù mọ́, gbogbo tó kù àwọ̀ lásán ni. Ṣẹ̀rí pọ́kàn nǹkan tó ṣe kókó ni. K'Ọlọ́run kó dúró tì wá. Now, ọkàn yìí tó jẹ́ àìsàn kọ́ ẹ̀, àìsàn ó jẹ́ nǹkan kan tó já sí pé ó jẹ́ gbòógì kan lára tó já sí pé a gbọ́dọ̀ mójútó púpọ̀. Ìgbà míì yóò ṣe kí ni, yóò ga tí ò sì yẹ kó ga, ó yẹ kó wà bí Ọlọ́run ṣe dáa ni. Tí ó bá ti wá ga tí ó tóbi ju bó ṣe yẹ kó wà lọ, àkọ́kọ́ ni pé ibo ní ń gbé, apá òsì ń bí ní gbé. Apá òsì ọmọ ẹ̀dá ènìyàn níbi gbáyà ń bẹ̀ òun ní ń gbé. Ó sì máa ń ṣiṣẹ́ ń jojo, gbogbo ìgbà ní fi máa ń ṣiṣẹ́, kì í fìgbà kan dáṣẹ́ dúró. Òun ní sì máa ń fún gbogbo àwọn àyè tó kù tí ń nídìí ẹ̀jẹ̀, òun ní fún wọn lẹ́jẹ̀ lára. Tó bá di bí pé ó bá ń yọ ẹ̀jẹ̀ tí ò yẹ kó yọ jáde, ká sọ pé n tó yẹ tó yọ jáde, ká sọ pé nǹkan tó yẹ kó mọ fún ara bóyá 50% ni, tó bá ń lọ di bí 20%, yẹn lá sọ pé tension ṣolúwa ẹ̀. Tó túmọ̀ pé tí ó bá ti ń fún ẹ̀jẹ̀ tó ju bó ṣe yẹ kó fún lọ, àárẹ̀ kan ti wà ń bẹ̀ nìyẹn, àti ní khalal kan ti wà ń bẹ̀. Ìgbà yẹn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ o, ká ti mọ̀ pé ọkàn náà ká ti mọ̀ pé tension yóò fa tension fẹ́ nìyẹn, ìfúnpá gíga. K'Ọlọ́run kó ayọ̀ ń bẹ̀. Ọkàn yìí, kí ni àwọn nǹkan tó yẹ kí a sá fún tí ò ní ba ọkàn jẹ́? Ká sá fún igbe, àwọn ibi tí ariwo mọ̀ dúró lójijì tẹ́nu mọ̀ bà wá, àbáwọn ọ̀rọ̀ tí èèyàn bá sọ tó yá sí pé ọ̀rọ̀ yẹn ó bà yẹn lọ́kàn jẹ́, yóò bà yẹn nú jẹ́ gan, díẹ̀ ni ó mọ̀ nípa lára ọkàn. Ó ti yé nísìn, díẹ̀ ni ó mọ̀ nípa lára ọkàn. Bákan náà, mímọ̀ mu sìgá pàápàá, kíyàn kó jìnà sí, mímọ̀ mu ọtí kíyàn jìnà sí, nítorí náà àwọn nǹkan tí máa ń fa kí nǹkan ṣẹlẹ̀ sọ́kàn òun nìyẹn.
gbogbo àti èèyàn bá ti ń mu àwọn kinní ẹ̀ jù yóò mọ nípa lára nínú ọkàn títí débi pé yóò bẹ̀rẹ̀ sí mọ bàjẹ́. Tọkàn bá sì ti bàjẹ́ tẹ́yányán, lóòótọ́ bá bàjẹ́ díẹ̀ ó tún lè ní àtúnṣe, àwọn tó bá bàjẹ́ tẹ́yányán ó léwu. Kí Ọlọ́run kó mọ́ fi àìsàn àti tọkàn àti èyíkéyìí àìsàn kó mọ́ fi dán wa wò. Tí àìsàn ọkàn bá ń ṣe èèyàn, àmì tí a fi dá mọ̀ ń pé ń ṣe olóńtọ̀hún òun náà ni pé ibẹ̀ ó mọ̀ ro. Ọkàn náà níbi apá òsì ń bí, apá òsì ni ọkàn máa ń gbé, apá ibẹ̀ náà ni ibẹ̀ yóò ti mọ̀ ro. Ìgbàyà ibẹ̀ yẹn ó mọ̀ ro gan. Tí bá ti ń ro, nínú àwọn àmì tí ń sọ fún wa pé olóńtọ̀hún ó ní àìsàn ọkàn nìyẹn. Bákan náà ẹsẹ̀ lè wú. Tẹ́sẹ̀ náà bá wú, àmì kan ní ń jẹ́ tí túmọ̀ pé olóńtọ̀hún ní àìsàn ọkàn. Tí ìyẹn bá ti rí pé ẹsẹ̀ yìí ó ti ń kọjá bó ṣe yẹ kó wà, àbí inú yìí ti ń tóbi ju tó yẹ kó bó ṣe yẹ kó wà lọ, àbí ìyẹn ti ń sanra, ó ti inú àwọn àmì kan nìyẹn. Tí ìyẹn bá ti ń sanra tayọ bó ṣe yẹ kó sanra, àmì pé ọkàn yẹn ti ń ní pírọ́blẹ́mù kankan lọ́wọ́ nìyẹn. Ká sọ pé ìyẹn bá sanra bó ṣe yẹ kó sanra, ó lè padà ó lè jẹ́ kí ọ̀rá kó pọ̀ jù níbi ẹ̀gbẹ́ ọkàn tó bá sì wà ń bẹ̀. Ìyẹn náà yóò máa jẹ́ mushkila kan, yóò máa jẹ́ pírọ́blẹ́mù kan fún ọkàn. Tó bá ti wá wà bẹ́ẹ̀, èyí tó dáa fún èmi àti ẹ òun ni pé ká bẹ̀rẹ̀ sí máa lo ewé sí. Àwọn àmì tá a fi ń dààmú pọ̀, àmọ́ èyí tí a kànú ẹ̀ òun nìyẹn tó yẹ ká yẹra fún. Ká yẹra fún nǹkan tí wọ́n ń fà, ká sì yẹra fún àwọn nǹkan tó lè fi bàjẹ́. Ewé táwa lò sí, nínú àwọn ewé tíyẹn lè lò sí, òun náà ni pé kéèyàn wá ìtọ̀ ràkúnmí àti àdíṣoṣo kó da méjèèjì papọ̀, kó ń tọ̀hún kó mọ mú ní ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lọ́sàn, ṣíbí méjì lálẹ́. Ìmọ̀ ń ṣiṣẹ́ dáadáa fún ọkàn. Bákan náà, ìyẹn bá wá omi ọsàn wẹ́wẹ́. Omi ọsàn wẹ́wẹ́ yìí kéèyàn wá dà papọ̀ mọ́ òróró màálù. Tó bá dà mọ́ òróró màálù, kó wá bu oyin sí. Ṣẹ́rí oyin tí ó bá bù sí àti omi ọsàn wẹ́wẹ́ yẹn kan jẹ́ dèdè kan náà. Tó bá ti pòpọ̀ tán kó wá dà sínú òróró màálù. Ó dáa jù tó bá jẹ́ pé òróró màálù yẹn ó jẹ́ tòòjọ́. Àmọ́ tó yẹ pé kò bá sí tòòjọ́ yẹn lè lo tìjọ́ mi náà, tó yẹ pé tòòjọ́ ó ṣiṣẹ́ dáadáa. Lẹ́yìn ìgbà tí yẹn bá ti wá rò pọ̀ kó wá filẹ̀ fún bí ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta kó bẹ̀rẹ̀ sí máa mu ṣíbí kan láàárọ̀, ṣíbí kan ní alẹ́, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́. Ìmọ̀ ń ṣiṣẹ́ dáadáa fún àìsàn ọkàn. Nínú àwọn nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún àìsàn ọkàn ó ní pé ewé àgbagbà èyí tí ó jẹ́ gbígbẹ, ìyẹn lè já kó ṣìn dáadáa kó mọ́, kó wá rẹ́ sínú omi, kó mọ mu omi yẹn ní kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lọ́sàn, kọ́ọ̀pù kan lálẹ́. Ọlọ́run mọ́ lòun náà sábàbí púpọ̀ tí máa ń jẹ́ kí èèyàn gbàgbé àìsàn ọkàn. Nínú àwọn nǹkan tí ó tún lè ṣiṣẹ́ fún àìsàn ọkàn tọ́lọ́run mọ́ lòun sábàbí fún dáadáa, òun náà ni pé tá bá mọ kíní kan tó ń pè ní rumman, ìmọ̀ọ́kọ̀ ẹ̀ ní Faransé. Rumman yìí tí èèyàn bá ń jẹ dáadáa, gbogbo ohun tó jẹ mọ́ àìsàn ọkàn títí kan ẹni tó já sí pé bóyá ń mu nǹkan tí ó bá bẹ̀rẹ̀ sí mọ jẹ kíní ẹ̀ dáadáa pẹ̀lú àánú Ọlọ́run, yóò gbàgbé àìsàn ọkàn inshallah bi qudratillah. Nínú àwọn nǹkan tí èèyàn tún lè lò fún àìsàn ọkàn yìí, ara ẹ̀ náà ni amẹ́nubà kíní kan tẹ́lẹ̀, òun náà wọ́n ń ṣiṣẹ́ fún àìsàn ọkàn. Òun náà ni ewé tìmọ́tì àti ataalẹ̀, ìyẹn jẹmjẹm àti ayò tí wọ́n ń pè ní ayi. Tó bá wù wá a tún lè fi kùkùmá sí tí ó jẹ́ ataalẹ̀ pupa. Ó dà pé àwọn olóyìnbó Gẹ̀ẹ́sì ń pè ní turmeric.
ìyẹn á pa gbogbo ẹ̀pọ̀ á wá sè tá a bá sè dáadáa tó bá jiná ó ń tàn yóò mọ mú ní kọ́ọ̀pù kan ní àárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ eyín náà mọ̀ ṣiṣẹ́ dáadáa fún àìsàn ọkàn ibi tí á dàdó sí ní onínú kọ́lọ́hún jẹ́ kó ṣe mi àti ẹ ní àǹfààní gbogbo tí ń jẹ́ àárẹ̀ pátá léyìí tí ó gbóògùn àti èyí tí ò gbóògùn kọ́lọ́hún mọ́ fi kàn wá o ọlájẹ́ kan ṣe ọlọ́run wallahu a'lam. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. jazakumullahu khairan kathira ọlọ́run ọba yóò kà kún òṣùwọ̀n iṣẹ́ olóore bàbá ẹ̀mí ọ̀la ogun ìmọ̀ náà kò ní jọba láṣẹ ọlọ́run ǹjẹ́ ẹ jẹ́ kí a wo agbami ètò pẹ̀lú abala ọgbọ́n àgbà. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣe àwòṣe ọjọ́ tòní arábìnrin tí wọ́n gbé ọ̀rọ̀ yìí wá wọ́n ní àwọn àti ọkọ àwọn ti wà ó ti tó ọdún 13 láti nǹkan bí ọdún 13 yìí náà ni àwọn ẹbí àwọn tí wọ́n jẹ́ ẹbí Yorùbá wọ́n fà á kékọ́rí wọn náwọn ò fẹ́ ìbálòpọ̀ láàrin àwọn àti ọkọ táwọn yàn láàyò ni ọkọ náà sì jẹ́ elédè Dẹ̀ndí ní north ìyẹn náà ilẹ̀ Benin olómìnira arábìnrin náà àwọn jọmọ Nàìjíríà ní Yorùbá tiwantiwa làwọn bàbá yìí fi fà á kékọ́rí wípé àwọn ò fẹ́ kí nǹkan kan da òun àti ará north yẹn papọ̀ ṣùgbọ́n àwọn gan fúnra ara wọn kì í ti kún nígbà náà nítorí ìfẹ́ ẹ̀yin náà mọ̀ wípé bí ìfẹ́ láàrin lọ́kọ-láya tó bá ti débi tí ó dé àti padà máa ń lágbára ni wọ́n wá ń bẹ̀rẹ̀ àníyàn yẹn bọ̀ díẹ̀ débi pé wọ́n bí ọmọ bíi méjì wọ́n sì bí ọmọ bíi méjì yẹn títí ó ti di ìkẹta báyìí ṣùgbọ́n ní àsìkò ìgbà tí wọ́n bí ọmọ méjì ó tó ọdún 5 sísìn síbi tá a wà yìí làwọn òbí ṣẹ̀ṣẹ̀ wá fọwọ́ sí ìgbéyàwó ni wọ́n sì ti jọ wà láti kan bí ọdún 13 gẹ́gẹ́ bí mo ti ṣe wí tó jẹ́ wípé lópin ìgbà tí ọkọ ti jẹ́ ẹlẹ́sìn tíyàwó náà sì ti jẹ́ ẹlẹ́sìn táwọn òbí ìyàwó sì kọ̀ wípé àwọn ò fẹ́ ọkọ sì rí wípé dandan òun gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ kó tó di pé ìyàwó yìí yóò di ẹlọ́tọ̀ọ́ tòun ó ṣokùnfà pé wọ́n lọ pe ìmáàmù nílùú north níbi tí wọ́n ń gbé àwọn ìmáàmù yẹn ló jókòó ni wọ́n á so igi nì fún wa kọ́rọ̀ mi ó má gùn jù ó tó ọdún 5 síbi tá a wà yìí kó tó di pé àwọn ẹbí ìyàwó kan tó sọ pé àwọn yọ̀ǹda pé kí wọ́n máa fẹ́ra wọn lẹ́yìn ẹ̀ wọ́n ti bímọ 2 darí nù ní kó tó di pé àwọn òbí fọwọ́ sí wọn ò tún igi so igi tí wọ́n ti ń bábọ̀ náà ni àwọn òbí wọn ní kò sí ohun táwọn ò tún ṣe má ju pé kí àwọn fọwọ́ sí ó wá tó ọdún 2 síbi tá a wà yìí lẹ́yìn ìgbà tí wọ́n fọwọ́ sí darí níyàwó yìí ń ṣàlàyé fún wa wípé ọkọ òun àtìgbà náà ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin àwọn ní ìgbà táwọn òbí tòun ò tí ì fọwọ́ sí ìgè àwọn sí ìbálòpọ̀ àwọn kò sí wàhálà kò sí ìyọnu àwọn ń gbọ́ra àwọn yé dáadáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n gbà yìí títí di ibi tí wọ́n ti ń ní ọmọ kẹta yìí ni làásìgbò bẹ̀rẹ̀ o bíi kọ́kọ́ máa lọ kó má wálé má bíi kó lọ gbé ọ̀dọ̀ ìyàwó kejì
tí yóò gbé bẹ̀ fáá kódà àwọn ń ríra àwọn ní ìgbà míì láàrin oṣù 6 kóhun tó rí ọkọ tòun kódà lórí ẹ̀rọ WhatsApp ìkànnì WhatsApp tá ń lò yìí ọkọ tòun tún blockade tòun lórí ẹ̀ ó block òun níbẹ̀ òun ò lè rí bá sọ òun ò lè rí pé àárín ọjọ́ mélòó kan síra wọn ló wá sí WhatsApp yìí nítorí pé àwọn ọmọ fẹ́ wọlé ìwé ó sì ti ń kọ̀ fóun wípé kóun má ṣòwò má kóun sáà wà nílé kóun má bójútó àwọn ọmọ ìwọ ló ń lọ ló ń bọ̀ yìí ló rántí ohun tá a jẹ ló bójú wẹ̀yìn kí làwọn ọmọ jẹ lílọ bíbọ̀ yìí náà ni mo fi ń bọ́ bùkátà lérí àwọn ọmọ ó sáà fárígá wípé òun ò fẹ́ kóun lọ bẹ̀ẹ̀ òun tún gbọ́ yẹn náà ṣùgbọ́n wọ́n ní kó tó di pé òun ó gbà àyàfi tó bá lọ kọ̀wé tó gbé lọ bá àwọn ẹbí rẹ̀ nílùú Nàìjíríà lọ́hùn àtàwọn tó wà nílẹ̀ Benin tí wọ́n bọwọ́ lò ó kó tó lè dé pé ìfẹ́ àwọn yóò máa lọ déédéé òun gbà òun ò kọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó wá ní kó bá wọn ṣèwé yẹn ọ̀rẹ́ yẹn ò wá kọbi ara síwé náà débi wípé lónìí nísìn arákùnrin yẹn ti wá padà wálé wá sọ pé àtọmọ mẹ́tẹ̀ẹ̀ta o àtòun náà òun yọ̀ǹda kó lọ wá bàbá fáwọn ọmọ náà pé òun ò tiẹ̀ wá fẹ́ gbọ́ nǹkan kan má báyìí nítorí kíni ọkọ àti ìyàwó jọ ń sọ̀rọ̀ lọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn lórí pé kóun tiẹ̀ sọ wípé ṣe bébé yìí dájọ́ bí àwọn ọmọ yìí ni ẹ jẹ́ kájọ gbọ́ bùkátà lórí wọn iléèwé ló dé yìí inscription nìkan lẹ́ṣẹ̀ ẹ ò rà fún ní jù ẹ bá wa ẹ ràn wá lọ́wọ́ lọ́kọ bá ní òun ò ṣe máa o ọkọ sì ní ìwà àti máa sọ fóun ní gbogbo ìgbà wípé tí nǹkan bá ti dé báyìí kóun sáà máa lọ sọ fáwọn ẹbí òun kí wọ́n máa wá ká máa wá dá sí kó tó di pé òun ó gbà ìyàwó kẹ̀dẹ̀rẹ́ òun lòun ò fẹ́ gbé ìtìjú lọ sọ́dọ̀ àwọn òbí tòun nígbà tí wọ́n ti kọ̀ fóun tẹ́lẹ̀ kó wá di pé gbogbo ìgbà òun náà lòun wá padà wá sílé wá sọ pé orí báyìí orí báyìí orí báyìí kó má bàa jẹ́ tìjú náà ló fà á ní báyìí tọkọ ti wá ṣe ohun tó sọ yìí tó ṣe ohun tó ṣe yìí pé òun ò ṣe má tó sì ní kò tún sẹ́ni tí ó bá òun sọ ó sì ti níwàá pé wọn ò gbọ́dọ̀ lọ fẹjọ́ òun sun àwọn ẹbí tòun ó wá gbọ́dọ̀ yẹn wá bá ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́gbọ́n àgbà ní Sunna TV Yorùbá látara ètò ẹwà èdè yìí wípé kí ẹ làwọn lọ́yẹ̀ ọ̀nà wo lòun lè gbọ́rọ̀ yìí gbà bóun ni kóun ti ṣe òun dàrò fúnra ara tòun pé bóyá kóun tẹ̀ wá àwọn àlùfáà kan ṣe bí ẹ nípa ẹbí òun ni wọ́n jẹ́ kí wọ́n bá òun pè ọkọ náà kódà ìyàwó yẹn wọ́n ti rẹ́dì láti fún wa nọ́mbà wípé ká fún yín kẹ́ lè pè wá ẹnikẹ́ni ti wọ ojú okùn Sunna TV Yorùbá báyìí salamu alaikum assalamu alaikum assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ kú pé dọ́là nígbà láti lu Congo ni o. naam ṣe ẹ kú dédé àsìkò yìí o. hello. naam à ń gbọ́ yín dáadáa ṣe tẹ bá ń gbọ́ wa. ọlá inú kan láti lu Congo ni o. à ń gbọ́ yín dáadáa ọlá inú kan láti lu Congo à ń gbọ́ yín dáadáa. naam ọ̀rọ̀ nìyẹn o kí ni kí ìyàwó yẹn ṣe kí ni kí ìyàwó yẹn ṣe. ṣé ń gbọ́ wa báyìí. à ń gbọ́ yẹn kú ètò múlẹ̀ kú ètò. ọlọ́run ló lè tó ẹ jẹ́ ká ta kánmọ́kóbó kí ni kí ìyàwó ní ṣe. alo alo. náà kí ni kí ìyàwó náà ṣe. ok ẹ dákẹ́ fún mi ní nímẹ̀rọ bàbá bíjì. náà salamu alaikum tọ́ ọ̀dà ọ̀la inú kan láti lo Congo tí ẹ bá láǹfààní àti gbọ́ wa ẹ tún láǹfààní àti padà wá o ẹlòmíràn tún bẹ lójú okùn náà lọ́hùn salamu alaikum. salamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ gbọ́ wa dáadáa tẹ́lẹ̀. mo ń gbọ́ ẹ ní sì mo ń gbọ́ yín ẹ kú ètò. ọlọ́run ló ní. mo kí Sunna TV mo kí yín mo fi kí gbogbo àwọn tí ṣiṣẹ́ lérí Sunna TV náà. náà máa dúpẹ́. alo. à ń gbọ́ yín dáadáa. ok ìmọ̀ràn tẹ́mi bá gba arábìnrin náà ni wípé kó
kó má jẹ wàhálà kankan kò yẹ yín nísìnyí kó má jẹ wàhálà kankan ṣebí ó lápá ó sì lẹ́sẹ̀ kó kún fún bẹ́ẹ̀ lọ́hùn kó máa bẹ́ẹ̀ lọ́hùn kò yẹ yín nísìnyí kó máa bẹ́ẹ̀ lọ́hùn gbogbo kíkà tó bá ti rí láti tà kó máa fi ṣe commerce kò yẹ yín nísìnyí kó máa bójútó àwọn ọmọ náà bàbá tó lọ ẹ̀ tó bá pẹ́ títí yóò padà wálé. Masha Allah. Ọ̀dà. Kó tẹ̀ mọ́ lóun fẹ́ mọ wá nǹkan káàkiri àbí fẹ́ lọ́dọ̀ fáfá kan àbó fẹ́ lọ bí kan àbó fẹ́ lọ bí kìnnìkan kó kún fún bẹ́ẹ̀ lọ́hùn kò kó máa gbìyànjú kó máa fi tọ́jú àwọn ọmọ náà. Ọ̀dà. Wọ́n ṣì kọ́ mọ́ là yóò padà là yín náà ni bàbá tó lọ ẹ̀ yóò padà wá. Àbí. Nǹkan tẹ́mi ń bá ní láti sọ wárábìnrin náà kò jù bẹ́ẹ̀ lọ. Àgbọ́yé àwọn náà ń bẹ lẹ́yìn ojú ìràn báyìí. Salaam alaikum. Wa alaikum salam ẹ bá wa kí gbogbo àwọn ti point náà. Naam tọ́ wọ́n ní kí ẹ ṣe ìgbìyànjú kí ẹ kún fún ìbẹ̀lọ́hùn gidi pé àdúrà òun náà ní ìdá mọ̀mìnì. Ẹ jẹ́ kí a tún láǹfààní àti pé àti gba àwọn èèyàn wọlé lórí ètò yìí 5644 òun náà ní ojú òpó ẹ ti máa kò tẹ̀ nídìí pé kí a tó máa tó sọ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nọ́mbà tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yín yìí òun náà ni nọ́mbà tí wọ́n fi ń pè wá o bẹ́ẹ̀ ni nọ́mbà tí wọ́n fi ń pè wá òun lẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán ní ìsàlẹ̀ ń bí yìí +229 fún gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ilẹ̀ Nàìjíríà +279 fún gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ̀ ń bẹ nílùú mìíràn tí ó jẹ́ wípé èdè Faransé òun náà ni ẹ gbọ́ +229 náà ni tọ̀dọ̀ tí yín 5644 5644 3971 náà ni fún gbogbo èyí tí ẹ̀jẹ̀ lédè Gẹ̀ẹ́sì bíi ti Ghana ni bíi ti Nàìjíríà ni àbí ní London ní Amsterdam gbogbo àwọn ìlú tí wọ́n ti ń sọ èdè Gẹ̀ẹ́sì tó gbogbo ẹ̀yin náà ti ẹ̀ ń bẹ ní ìlú Congo tẹ̀ ń wò wá báyìí ọjọ́ ajé lundi òun náà lè tò yìí máa ń wáyé fáǹfààní gbogbo ẹ̀yin tí ó dàbí ẹni pé ẹ máa ń pè ní ọjọ́ sátidé lálẹ́ ní ìgbà tí a bá ń ṣàfihàn àṣetúfihàn tí a ń pè ní rediffusion táwọn onígẹ̀ẹ́sì ń pè ní replay tá a bá ń ṣe àṣetúfihàn ní ọjọ́ sátidé lálẹ́ ní dédé agogo 9 ni màá ń bẹ̀rẹ̀ ó lè tàsé síra wọn jù bẹ́ẹ̀ náà lọ ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ká gbà ká tó máa tẹ̀síwájú salamu aleykum. Wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. ẹ kú dédé àsìkò yìí o. ẹ káàsán o. náà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Muhammad Tayyib láti lè sá kékeré. tàbá rẹ̀gbọ́n àràbúrò lẹ́ẹ̀kan náà ni táyé káyìn ẹ̀yin náà lẹ́ mọ́ra yín nù ni. náà ẹ kú dédé àsìkò yìí ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o. Ọlọ́run kó ṣàánú wa ni. àbí. mọ èyí tèmi bá sọ ọ bá dà bẹ́ẹ̀ kóbìnrin náà kó súnmọ́ àwọn tí wọ́n jẹ́ ẹni tí ọkùnrin yẹn ń sá fún. ẹni tí ọkùnrin náà ń sá fún. kí wọ́n bá sọ̀rọ̀ nísìnyí bó bá wà pọ̀ náà ni àyà obìnrin náà ọmọ kókún bẹ̀rẹ̀ ọ̀hún gbogbo tó bá wà lọ́wọ́ kí wọ́n fi gbọ́ta àwọn ọmọ yẹn pẹ̀lú ògbó ọlọ́run àwọn ọmọ náà ń jì wí dìgbà pẹ̀lú ògbó ọlọ́run ṣùgbọ́n nǹkan tó wà mẹ́rin kọ́ ọ̀hún náà kọ́ máa tọ́ gbọ́ ní ìbúrú tọ́jú àwọn ọmọ yẹn o gẹ́gẹ́ bí nǹkan agbèrè àbí nǹkan bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ o. kódà ìyá yìí ẹlẹ́sìn gan-an tiẹ̀ ni ẹlẹ́sìn ni. kì í ọlọ́run kọ́ bá dúró ti obìnrin náà. àmín ya Rabb ẹ ṣeun tọ ohun tí ẹ wí tí a ò bá ṣèyìn gbọ́ èèyàn ò lè bẹ́ títí kó má nẹni tí ń sá fún òun lọ̀rọ̀ tí ọmọ ìyá wa Muhammad Tayyib láti ìlú Ìsàkété wọ́n sọ ni wípé èèyàn ò lè bẹ́ láyé kó má nẹni tí ń sá fún ẹni tí ẹ sì tijọ́ wá wà láti kan bí ọdún 13 ó yẹ kẹ́yìn náà ti mà nínú ìbálòpọ̀ yín wípé o tó bá gbóhùn lágbájá tó gbóhùn tàmẹ̀dò tó gbóhùn làkàṣègbè yóò máa sá fún wọn yóò ní àwọn tóun náà ń bọ̀wọ̀ fún bóyá nínú ẹbí tiẹ̀ ní àbẹ́bí tiyín àbí láwùjọ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí bàbá wa Muhammad Tayyib wọ́n sọ ni wọ́n ní ẹni tẹ́ ẹ bá mọ̀ wípé òun náà ń bọ̀wọ̀ fún ẹ gbé ọ̀rọ̀ ni kẹ́ ẹ gbé súnmọ́ wọn torí ohun tẹ́ ẹ bá wà sọ òun ni wípé ẹ ò fẹ́ kí igi yín kó já ẹ fẹ́ kí igi yín kó tún bẹ́ẹ̀ lómi bá ń bẹ́ẹ̀ mẹ́ sálámù alaykum ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tí ń tó igi ìmáa so igi òun náà ni ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé àníkà sunnati faman ragba an sunnati falaysa minni gbogbo ẹnikẹ́ni tí ó bá ti mú súnà tóun
Ànábì wa Muhammad àwọn nǹkan tó ń pa wá láṣẹ pé ẹ máa ṣe báyìí gẹ́gẹ́ bí mo ti ṣe ń ṣe tí ò bá ṣe ǹjẹ́ kì í ṣara wa o nítorí wípé igi tá à ń sọ nípa rẹ̀ yìí súnà òun ànábì ni gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń gbé igi tó ń mu tó ń já tó ń wọ tó ń tú tí ò rò wípé ìbádà kan ni ìmáa wójú rí ọlọ́run ọba kan ni à ń fẹ́yàwó ni a fi ń ṣẹ̀sìn ni a fi ń wójú rí ọlọ́run a fi ń pé ẹ̀sìn ni pàápàá gbogbo ẹnikẹ́ni tí yóò bá máa gbèsè pé kí igi kó má tó kí igi kó má jà irú ẹni bẹ́ẹ̀ o kì í sí nínú ìjọ òun ànábì kí ọlọ́run ọba aláwùrábí kó fún wa ní ìwà rẹ̀ wò kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ sọ kó fún wa ní ìrìn rìnrìn ǹjẹ́ ìyá wa tẹ́ ẹ bá ń bẹ̀ ní wájú amóhùnmáwòrán yìí ní wákàtí ọ̀wọ̀ yìí àwọn ọ̀rọ̀ náà òun náà ní ti ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé ni gbogbo ẹ̀yin náà tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ wà níwájú amóhùnmáwòrán yín ẹ má torí wípé bóyá ihun tẹ́ ẹ fẹ́ sọ yìí ni lágbájá sọ àbí ihun tẹ́ ẹ ń rò lọ́kàn wípé ẹ fẹ́ sọ òun ni tàmẹ̀dó ti sọ nì kẹwàá ní ẹ̀yin náà ò ní pè ẹ̀yin náà ẹ fi ti yín kún a ó tó rí nínú ọgbọ́n àti yín náà mú láṣẹ pé ní ọgbọ́n àgbà ẹ̀yin tẹ́ ń bẹ̀ ń lé yìí àgbààgbà níyín làákàyè yín ó pé ju ti a lọ ọgbọ́n yín ó pé ju ti a lọ Yorùbá bọ̀ wọ́n ní ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò pé ká gbàgbà ní wèrè ẹni bá ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ẹ̀yin ò ní ká pe àgbà ní wèrè ẹ̀yin ẹ fi ó kan ti yín kún ti a ká gbé ohun tẹ́yìn ń rò lọ́kàn yín lórí ọ̀rọ̀ yìí ká gbé jù sí tiwa náà tá a ti ń rò tẹ́lẹ̀ ká wò nínú òṣùwọ̀n náà ǹjẹ́ ó ga báyìí tí bàbá yìí dáa o tìyá yìí dáa o ẹ jẹ́ ká mú un lò gbogbo bí ṣe ń ṣẹlẹ̀ yìí kò síbi tí ò máa ṣẹlẹ̀ sí ẹni tó bá sọ jáde òun náà nìkan náà làá máa 56 44 39 71 òun náà ní nọ́mbà tí ẹ lè fi pè tẹ́ ó sì pè lẹ́sẹ̀kẹsẹ̀ bí ẹ ti ṣe ń wò yìí tó bá jẹ́ wípé ọjọ́ ajé náà lẹ́ ń wò ní irú ọjọ́ tòní ṣùgbọ́n èyí tó jẹ́ wípé ẹ̀ ń wò ní ọjọ́ sátidé ibi tí mo bọ́rọ̀ yẹn dé tẹ́lẹ̀ nìyẹn kó tó di pé alàgbà Tọ́yìbà Muhammad Tọ́yìbà láti ìlú Sàkété wọ́n pè wá òun ni wípé lọ́jọ́ sátidé ni ẹ má máa ṣòpó pé bóyá ẹ tún ń pè wá láwọn àsìkò yẹn torí a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni máa ń dá wa lẹ́bi wípé ẹ̀ ń ṣètò ẹni ká máa pè tá a bá sì ń pè ẹ ò ní gbé tá a bá pè ẹ ò ní gbé ẹ ò ní gbé ẹ ò ní gbé là ń gbà bíi láti tọrọ àforíjì lọ́dọ̀ yín wípé àwọn ètò wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láwọn àsìkò yìí òun náà ni ó jẹ́ wípé ọ̀sán náà ni máa ń jẹ́ eléyìí tí a lè máa pè sí ṣùgbọ́n àtàwọn alaalẹ́ ẹ̀nì àwọn eléyìí tá a bá ṣe lọ́sàn-án ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ìmọ̀ tí ń bẹ ń bẹ òye tí ń bẹ ń bẹ làákàyè tá a fẹ́ káwọn èèyàn gbọ́ ń bẹ òun náà la tó ń ṣe àfihàn rẹ̀ lálẹ́ táwọn èèyàn bá ti wà lénìí kó lè máa jàǹfààní fáwọn náà pé o àjẹ́ wípé nǹkan báyìí a máa wáyé lóòrèkóòrè ní Sunna TV Yorùbá anáwọn ètò gẹ́gẹ́ bí irú ọjọ́ òní tó jẹ́ ọjọ́ ajé a ní ẹ̀wẹ̀ èdè ní dédé agogo 4:00 sí 5:00 nínú rẹ̀ ìmọ̀ràn òjò bẹ́ẹ̀ ìwòsàn bẹ́ẹ̀ ìròyìn àyíká bẹ́ẹ̀ ọgbọ́n àgbàlá ń bá lọ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ tí a fi kásẹ̀ ètò náà ńlẹ̀ lẹ́yìn ọjọ́ tòní ọjọ́rú èyàn mẹ́kìrìjì Wednesday lọ́dọ̀ àwọn onígẹ̀ẹ́sì ní dédé agogo 4:00 sí 5:00 náà ẹ tún pàdé àwọn bàbá wa tí à ń pè wọ́n ní tàmà àṣẹ Abdulrahim làwọn náà bẹ́ẹ̀ ni Abdulrahim náà ni orúkọ tiwọn náà ń jẹ́ àwọn ni wọ́n máa ń bá wa tukọ̀ ètò tàmà níbí náà ni ní dédé agogo yẹn tó bá ti wá di ọjọ́ Sunday lálẹ́ lẹ́yìn tó máa bá ètò tiwọn pàdé bẹ́ẹ̀ ti ṣe ń bá tọ̀dọ̀ tiwa yìí pàdé ní ọjọ́ Sátidé ni bẹ́ẹ̀ lẹ́mọ̀ bá tàmà tá a fi ń ṣèbéèrè tá a fi ń dáhùn àwọn ìbéèrè tẹ́ ó sì máa gba oríṣiríṣi àwọn ẹ̀bùn òun náà yóò máa wáyé ní ọjọ́ Sátidé tó bá ti wá di ọjọ́bọ̀ èyàn jeudi lẹ́ẹ̀kan lóṣù láwọn bàbá wa Sheikh Dr. Abdulrahim Shitu Sani àti àwọn bàbá wa Al-Imam Sheikh Fadilatu Sheikh Shakir Akinyemi ẹ máa bá wọn náà pàdé
lórí fatwa níbi tí ẹ ti máa ṣe oníranran ìbéèrè nípa ẹ̀sìn Islam gbogbo àwọn nǹkan tó bá wù wá lójú tá à ń rò ó kódà tó jẹ́ fàǹfà láàrin wa àtàwọn ọmọ ìyá wa kan ní àbá àtàwọn ẹlẹgbẹ́ wa á pè wá a ó pè a ó sì béèrè tá a bá ti béèrè wọ́n wà níkàlẹ̀ láti máa fún wa ní àwọn èsì ni kò wá sígbà tá a lè máa wá ṣàfihàn irú àwọn ètò bẹ́ẹ̀ torí ẹ mọ̀ wípé wọ́n ní wazakir fàyínà zikirọ́ tanfa'ul mu'minin ìmáa ṣèrántí fúnra ẹni nì ìmáa ṣèrántí pé gbogbo ìgbàkígbà tá a bá ti ń ṣèrántí gbogbo nǹkan tá a ṣe yìí ohun tá a fi ń jẹ́ nìyẹn o iṣẹ́ tá a fi ń jẹ́ gangan ni mò ń ṣàlàyé fún wa ni àwọn ètò tá a bá ti ṣe kọjá ni tá a wá ń tún ṣe àfihàn rẹ̀ torí ìbò faransé ń pè ní rediffusion yẹn à ń ṣe ní tìtorí wípé kó lè máa ran gbogbo àwa mùmìnì gbogbo mùsùlùmí àgbáyé lọ́wọ́ láti jẹ́ wípé gbogbo àwọn nǹkan tán sọ níbẹ̀ tó jẹ́ àwọn nǹkan dáadáa nǹkan ẹ̀kọ́ kó má lọ lásán kó tó máa padà wá kó máa padà wá sínú ìrántí yóò máa jẹ́ ìrántí fún wa yóò á máa múnú ẹ̀ pé nǹkan báyìí wọ́n ti sọ ń bì nǹkan báyìí wọ́n sọ ń bì ẹ̀rí ọlọ́run ọba aláwùrábí yóò fún wa ní òye ọgbọ́n làákàyè tá a fi máa de gbogbo àwọn ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ orí ètò yín ẹwà èdè òun náà la ṣe wà báyìí Ọláìnúkà láti ìlú Congo àwọn ni wọ́n ṣìde ètò yìí ṣé ká ní àwọn èèyàn tó kù tí wọ́n ń sọ tọ̀rọ̀ àwọn ọmọ iléèwé ni bóyá àwọn míì wọ́n bẹ̀rẹ̀ iléèwé ní ọjọ́ tòní ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run tí yóò fi máa di ọ̀sẹ̀ tí ń bọ̀ a ó tó ti bọ́ nínú pé bóyá àwọn máa ń lọ iléèwé wọn ò lọ iléèwé Àdìó Shakir Adéṣíyàn Mr. Lóbátán kò sí ohun tí ò ní tán àfi ọlá Ọlọ́run àgbàbí ìyá kí gbogbo ẹbí Adéṣíyàn tìlú Ìsàkété ẹbí Sùmáìlà tìlú Ìsàkété àti gbogbo àwọn ẹbí mìíràn tí a ò lè dárúkọ gbogbo wa tán tí a jẹ́ tìlú Ìsàkété àti gbogbo àwọn ìlú míì tí wọ́n ń wò wá báyìí torí kọ́rọ̀ náà kọ́ má dàbí ẹni pé bóyá nítorí ipá àjọ máa bíbí ìlú Ìsàkété náà ló ṣokùnfà pé Ìsàkété náà ni gbogbo ìlú tí ó ń bẹ ní plateau nílùú Benin gbogbo yín la kí Uweme Akẹ́yìnà Littoral Atlantic Zoo Colline Atakora Donga gbogbo yín pátápátá òun náà ni akéènì Ọlọ́run ọba aláwòrábí yóò ṣamọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa atúlálòmíì lójú òpó wa 56 44 39 71 ẹni tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàsán. Ẹ káàsán o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Orodé Rafiu. Alàgbà Orodé Rafiu. Bẹ́ẹ̀ni. Masha Allah. Báwo lẹ ṣe sí? Ẹ kú ọgbọ́n àgbà. Ọgbọ́n nìyẹn o. Ọlọ́run á máa fún yín ṣe. Àmín àmín ẹ ṣeun bàbá. Ọ̀rọ̀ tí ẹ mú wá lénìí. Ọdún mi kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ni pé kí eléyìí kó jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo wa. Náà. Tí ọba ti ń di bíi ẹni pé olólùfẹ́ méjì àwọn òbí wọn fọwọ́ sí ká máa ṣàkíyèsí àwọn ọmọ wa tó wà ní ìgboro nísìnyí káwọn náà máa fi lè kọ́kọ́ pé tí ó bá ti ń digi pé àwọn òbí yín ò fọwọ́ sí ẹ kúkú máa gbójú kúrò níbẹ̀. Àbí. Nítorí ọjọ́ ọ̀la. Torí ibi tí ń rí náà ní. Torí pé tóbi méjèèjì ò bá ti fọwọ́ sí irú àwọn nǹkan wọ̀nyí náà ló máa ń sábà padà ṣẹlẹ̀. Tó bá sì wá délẹ̀ tán apá ìka mọ́. apá ìka o. Ká ní pé àwọn òbí obìnrin wọ́n jẹ́wọ́ sígbà náà lọ́hùn ni
kò ṣáà ní máa dàbí ẹni pé ó wá ń jẹ́ tìjú fún obìnrin nìsín láti lọ bá àwọn parents ẹ̀ pé ọkọ mi ṣe báyìí báyìí ẹ bá wa parí ẹ̀ o. Ọlọ́run ló mọ̀la. ìyẹn apá kan. ìmọ̀ràn tí èmi yìí wá fún ọmọbìnrin náà nìsín gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe ń sọ wípé onítọkọ bá kọ ni ọkọ náà là ń fẹ́. ẹ ṣe àwò. àyí tí í ṣìpẹ́ kọ́kọ́ fẹ́ ní by fire by force. àyí ṣìpẹ́ rẹ̀. àwọn náà ń gbọ́. èèyàn á gbìyànjú pé má jẹ́ kó dàrú a nífẹ̀ẹ́ ara wa kíní kan bọ̀ tó bá ti di pé àfi láàmì ìfẹ́ ẹ mọ́ kíkálukú ṣe kíni kíkálukú ṣe mẹ́dọ̀. kárábìnrin yìí kó try láti bẹ̀rẹ̀ sí lọ mójútó àwọn ọmọ rẹ̀. ṣé ohun tí kó bá tó àwọn ọmọ rẹ̀ kó wá tẹra mọ́ àdúrà. naam bàbá wa Òròdé Rafiu. naam a fi owó àti ọmọdé yín lẹ́nu ṣé ohun tí ẹ̀ ń try láti sọ fún wa ní ìsinyìí ni pé ṣé àdúrà kò lè padà yí ọkàn ọkùnrin yẹn padà pé òun ti ń sọ pé òun ò ṣe ti arábìnrin yẹn má kó tó padà wá ṣe ti arábìnrin náà ni. bàbá wa láti ìlú Òpòbẹ́ alàgbà Òròdé Rafiu ẹ ti lọ mashallah tí ẹ bá wà níwájú amóhùnmáwòrán yín tẹ bá sì wà bẹ́ẹ̀ àǹfààní tó jẹyọ láàrin ìṣẹ́jú mélòó kà sí ra wọn láti tó gbà yín padà o torí ohun tí àwa gbọ́yé nípa ohun tí ẹ̀ ń sọ yìí òun náà ni wípé kí arábìnrin náà kó yọkàn rẹ̀ kúrò ní ibi pé ọkọ tó lè padà wá àbí pé ọkọ tó kù ń fẹ́ òun gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tí a so àwa wá ń béèrè wípé ṣé àdúrà kò ṣe yí ọkàn arákùnrin yẹn padà ni torí mo rí i pé ibẹ̀ yẹn náà lẹ́ tó fẹ́ padà wá ṣubú sí ní ìgbà tí mo ní mo fowó àtọmọdé yẹn lẹ́nu torí ibi tẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn lọ ó ṣe mí ní kàyéfì díẹ̀ mo wá ń wò síra wọn pé ǹjẹ́ àdúrà ò lè ṣe ni àdúrà lè ṣe nígbà tó jẹ́ wípé àdúrà òun náà ni idà tí mòmìnì gbọ́dọ̀ máa fi jagun sùúrù kì í sì pọ̀ àfi tí ò bá tó ẹ̀rí bí so mo wá rí i pé ọ̀rọ̀ yẹn tún kù ó tún ń yí yín lẹ́nu ó kù níbẹ̀ tẹ́ tó fẹ́ mú wá torí ẹ̀ ni mo ṣe ní kí n tó náǹfààní àtúntò lè bá yín sọ̀rọ̀ ní orí ètò yìí lẹ́ẹ̀kan sí tí ayé rẹ̀ bá yọ ǹjẹ́ ẹ tún wà pè pẹ̀lú ògo Ọlọ́run masha Allah tọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà níwájú amóhùnmáwòrán yín ojú òpó náà ti ṣí sílẹ̀ báyìí láti gbà yín wọlé lórí ètò wa ẹwà èdè ní abala ọgbọ́n àgbà tá à ń ṣe lọ yìí àti máa ń ṣe lálàyé fún gbogbo wa lóòrèkóòrè wípé bọ́rọ̀ kan bá ń bẹ lọ́kàn wa tí bá ń kọ wá lóminú tàbárí wípé àwọn èèyàn wọ́n lè bá wa dá sí ládùúgbò wa kó wá dìtìjú láàrin wa àtàwọn pé mo ti fi ọ̀rọ̀ mi ran lágbájá làkàṣègbè ti ma ọ̀rọ̀ mi ṣùgbọ́n tàbárí wípé ó ṣe sọ ránṣẹ́ sáwa kódà tẹ́ ẹ bá lè forúkọ bora yín láṣìírí wípé o àbúrò mi nǹkan ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi nǹkan ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ló sọ fún mi ni mo ní ètò kan bẹ ní Sunna TV tí wọ́n ń pè ní ẹwà èdè ẹ sì lè pè ní ọgbọ́n àgbà torí ọgbọ́n àgbà náà ní abala tí a ti ń gbọ́rọ̀ yìí kalẹ̀ tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ yẹn ránṣẹ́ sáwà ẹ lè ṣe lóhùn ránṣẹ́ ẹ sì lè ṣe ní nǹkan kíkọ ránṣẹ́ sórí nọ́mbà yìí kan náà ni 5644 971 ẹlòmíì tún bẹ níbẹ̀ ẹ bá mi ọyá salamu alaikum ẹ wọlé salamu alaikum assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ọ̀dà bíi pé ẹ ká sọ o salamu alaikum wa alaikum salam ẹ bá wa yí ohun tẹlifíṣàn yẹn sílẹ̀ ẹ bá wa yí ohun tẹlifíṣàn yín yẹn sílẹ̀ dáadáa òun ni ò jẹ́ ká máa gbọ́ra wa dáadáa ṣé tí ń gbọ́ ohùn wa dáadáa báyìí. ẹ ká sọ alájà kí lorúkọ yín ẹ bá wa yí ohun tẹlifíṣàn yín
ẹ̀rọ amóhùnmáwòrán yín tẹlifíṣọ̀n náà ẹ bá wa yóò hùn ẹ̀ sílẹ̀ kẹ́ máa gbóhùn wa nínú pọ̀tábùrù yín nínú fóònù yín ní jẹ́ bẹ́ẹ̀ ẹ káàsán naam ìyá wa tí wọ́n ṣẹ̀ pè tá yìí tẹ́ bá rí wípé ó ń hó bó ṣe ń hó yìí ẹ mọ̀ wípé inú tẹlifóònù yín fóònù yín tẹ́ mú lọ́wọ́ ní inú rẹ̀ lẹ́ ò máa gbóhùn tí wá gbà eléyìí tẹ́ ń wò lójú tẹlifíṣọ̀n tẹ́lẹ̀ ni ẹ bá wa yóhùn náà lọlẹ̀ pátápátá láti jẹ́ kí àǹfààní yọ láti gbọ́ra wáyé dáadáa mo rò pé yìí náà lẹ́ ń padà wá salamu aleykum. salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi orúkọ yín àti ẹgbẹ́ tí ń pè wá àwa ń gbọ́ yín dáadáa wa aleykum salam wa rahmatulahi ta'ala wa aleykum salam naam ṣé ń gbọ́ wa ní ìsinyìí. ṣé ń gbọ́ wa láti Niger. bẹ́ẹ̀ni. orúkọ yín. lórí ọ̀rọ̀ túnẹ̀ ẹ̀rí ọba aláàbọ̀ ni tí gbà tí mo wọlé ní ọba aláàbọ̀ tí mo ń gbọ́ ọ̀rọ̀ yẹn ni torí náà kò sí ohun tí àdúrà ń ṣe láṣetì tí ìyàwó bá ń gbàdúrà tí ń gbàdúrà ó lè padà yá tí ọkọ tí ń gbàdúrà ó lè padà yá sí ọkọ náà pé kígbà àwọn ìyàwó ó padà kó máa wà lọ́dọ̀ rẹ̀. àbí. torí bẹ́ẹ̀. bùkátà tó ti wá pọ̀ nílẹ̀ yìí bùkátà pọ̀ nílẹ̀. ya àgbà yóò padà síjú àwọn ìyàwó. àbí o. àgbọ́yé. tọ́. ó dáa torí kí ìrètí pípẹ́ kó má bàa máa ṣọkàn rẹ̀ láàárẹ̀ náà ló fi ní bóyá naam ṣe ń gbọ́ wa dáadáa. ọ̀dà salamu aleykum. mo dé bá láti sọ̀kọ̀ mo dé. láti Niger. mo gbọ́ náà ló jẹ́ kí èmi náà tó pè. masha allah ọ̀dà kò sí wàhálà ẹ dárúkọ yín fún wa o ká tó gbẹ lòmíràn. wa aleykum salaam wa rahmatulah yorùkọ yín alájì. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatu orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. àkùkù ń dà yín lóhùn wa aleyka salaam orúkọ yín. naam àdúpẹ́ àlàáfíà náà lẹ́ ń tọrọ fún wa síbẹ̀ àwa náà ń dá padà wípé ike ọlọ́run àtàlàáfíà ọlọ́run kò máa báyìí náà pàápàá tí a bá ti ń pè wá báyìí fún ìgbà míì ẹ gbìyànjú kí ẹ máa jẹ́ kí ohùn yín kó máa jáde dáadáa ẹni ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí ẹ mú lọ́wọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ má fi ṣèbínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ mú lọ́wọ́ ní inú rẹ̀ náà lẹ́ẹ̀mọ́ gbóhùn wa padà kì í ṣe bíi tẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tó jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ àwa tá à ń jẹ́ òṣìṣẹ́ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ nínú rédíò ẹ rí wípé ohùn wa inú rédíò yẹn lẹ́ẹ̀ ti máa gbọ́ ṣùgbọ́n ní tẹlifíṣọ̀n báyìí àǹfààní tí ó yọ ń bẹ̀ òun ni wípé inú fóònù ni ẹ ti máa gbọ́hùn wa ǹjẹ́ tẹ́ ẹ bá ti rí wípé ẹ ti wọlé tẹ́ ti ṣe sàlámù alaykum tó sì ti dá sálámà padà ní volume tó jẹ́ ti tẹlifíṣọ̀n yín ẹ bá wa yí lọlẹ̀ púpọ̀ kó lè jẹ́ kí a lè gbọ́ra wa yé dáadáa. Aki alàgbà ọlá inú kan láti ìlú Congo Aki Muhammad Tayyib láti ìlú Ìsàkété Aki bàbá wa Òròdé Rafiu àsìkí ìyá wa tí wọ́n pè wá tán láti ilẹ̀ Niger ẹnìkan ṣoṣo tó kù tí a ó gbà wọlé rèé salamu alaykum. Naam ẹnìkan ṣoṣo tí a rò wípé a fẹ́ gbà wọlé wọ́n tó ti gbé sọdá tó ní báyìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin náà ti mọ̀ wípé a ò rí ọjọ́ mùsùlùkùn ìpàdé ó tún di ọjọ́ ajé ẹ̀yin láwọn máa wá àwa láwọn máa wá ẹ̀yin láwọn sì máa dé bá ọbẹ̀ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ ní bẹ́ẹ̀nà títí di ọjọ́ mẹ́jọ tàtó máa láǹfààní àtúntì ìpàdé lórí àkànṣe ètò wa ẹwà èdè ẹ gbìyànjú kí ẹ máa yáṣẹ́ Adio Shakir Adesina lórúkọ tèmi jẹ́ Mr. Lobatan kò sí ohun tí ò ní tán àfi ọlá ọlọ́wọ̀n ọba Allah gbogbo àwọn tá à ń bẹ̀ níbí àti Yuslove àti Emelka àti Egeje àti
eléje adágbére fún yín pé salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh dèwúdè gbèsókè.